ọ̀yà má mo lẹ́nu ọpẹ́ mi kò nìkan o mo lẹ́nu ọpẹ́ mi kò nìkan o wo mi jọ ọpẹ́ mi lèmi jọ ayọmọ ìjọ ọpẹ́ mi lèmi jọ ìgbà tí rántí bí mo ṣe ń bá a bọ̀ mo wá rí pọ́ ló ń ṣe wọn dà láyé mi o bàbá lókè dùn wọn dà ní iṣẹ́ mi o torí àwọn tájọ ìjẹ́sáwà òní nìrè àti àwọn tó ju mi lòun ayọmọ tó ń fọláàánú tí mo rí gbà ìtọrọ wo tó bá ti fẹ́ mi dọ́kàn ṣe fún òun bàbá tó bá ti fẹ́ mi dọ́kàn ṣe fún òun táwọn tí ó fẹ́ mi dọ́kàn kò kàn mí tó bá ti fẹ́ mi dọ́kàn ṣe nùdó yẹn nìyẹn ṣàbọ̀. lọ ẹbí kan ti jẹ́ lọ bó a ṣẹ́rí tí ẹ bá wọnú audio mic yẹn tẹ́ bá lọ stream dóyẹ̀ yẹn ẹ máa mọ̀ nǹkan tó ń pè ní rí Fuji music ní àwọlé Fuji lọ́tún lọ́sì bí kánkọ́sì ṣe wà ní àwọn ọ̀gá wà ń bẹ̀ tá a bá wá ní ká fojú mú wò ẹ̀yin gẹ́gẹ́ bí ìràwọ̀ tuntun lágbolé Fuji nítorí nǹkan tẹ́ ẹ sọ kò sẹ́ni tí ó mọ̀ pé kí ìjà parí lágbolé Fuji ló lè ran ògo tuntun lọ́wọ́ nínú Fuji ṣùgbọ́n tá a bá ní pé wá fẹ́ parí délẹ̀délẹ̀ nítorí mo rántí wípé bàbá wa General Ìlákọ̀lẹ́ntìn wọ́n pe ìpàdé wípé kí gbogbo ẹgbẹ́ onífújì kí àwọn jọ pàdé kán jẹ́ pé àpérò láti lè má jẹ́ kó síjà mọ́ ṣùgbọ́n kò sí tọ́nu fa kò mítìn yẹn gan kò níbi tó yọrí sí nítorí ìjà ṣì ń wáyé àfi tá a bá kàn fẹ́ fi gbogbo ẹnu sọ tálẹ̀ yìí lérò wípé ó lè parí ìjà yìí gangan àbí kẹ́kàn rò pé látọ̀dọ̀ tí pé ẹ̀kan wo ìṣàkun ìjà yẹn pé ẹni tó tọ́ sí gẹ́gẹ́ bí aṣíwájú tó lè parí àwọ̀ inú Fuji. àwọn gẹ́gẹ́ bàbá wa kàn ní Àyìnlá kọ́lọ́hún kó bá jẹ́ kán pẹ́ fún wa. àmín. àwọn gẹ́gẹ́ bàbá jẹ́ nǹkan tó jẹ́ pé bàbá simple bàbá ò lápọn. bẹ́ẹ̀ni. kò ṣe pé bàbá ò láction bàbá òun fẹ́ jáde tán bí àtàwọn pọ̀ ṣe tọ́lá sá gẹ́gẹ́ bí àgbà ṣe wọn pé ńgbà míì tágbàlagbà bá ń bọ́mọdé ṣeré jù ó máa ń fà rẹ̀ fẹ́ àgbàlagbà tó bá kò ṣe pé wọn ò fira wọn sí pọ̀ ẹ má get me wrong torí bí àwọn èèyàn ń pẹ́ gbé nǹkan sí kan ṣe to understand kábàdẹ̀ sọ pé àgbàlagbà tó lè bọ́mọdé wí náà kò ṣe pé àgbàlagbà yẹn burú jù ni o torí pé àwọn ọmọdé tó bàjẹ́ ni o àwọn ọmọdé tó bàjẹ́ ságbàlagbà wà torí pé kò yẹ kí ló bàbá yẹn kan pè mí tì ká má wàá rí kókó nínú ẹ̀ ìyẹn la ṣe máa bẹ bàbá wa kí wọ́n di ultimate ìpè ẹlẹ́lẹ̀ yan ojú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ má gbójú sẹ́gbẹ̀ẹ́ ẹ bá gbójú sẹ́gbẹ̀ẹ́ nǹkan máa bàjẹ́ o. ẹ̀yin tí tèmi ẹ̀yin tí ti Arambara níbikíbi tí ẹ ti láǹfààní àti máa wò mí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé èmi náà ni àṣírí Arambara níbi tí mo ti máa ń sọ̀rọ̀ nípa tá à ń pè ní àwọn àṣírí mo jẹ̀ tún máa ń sọ máa ní Ọlọ́run nìkan ni ọba alára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn ibi iṣẹ́ àrà tó wọnú ara wọn ìdí nìyẹn tẹ́ fi máa rí ẹni tí àwọn ayé tí wọ́n mọ̀ dáadáa tí wọ́n jẹ́ olórin Fuji tí wọ́n jẹ́ pé wọ́n lè sọ àwọn bíi méjì mẹ́ta kan lágbolé Fuji wá jẹ́ kí n dọ́dọ̀ wọn kẹ́ kọ́kọ́ gbóhùn lẹ́nu wọn kẹ́ lè fi mọ irú àwọn èèyàn eléyìí tí mo fẹ́ tú àṣírí nǹkan tó fẹ́ sọ lọ́jọ́ tó ní jáde ẹ káàsán sá ẹ káàsán yes sir fún àwọn tí wọ́n ti láǹfààní àti máa wò yín tó ti ń gbọ́ yín tó ti like àwọn orin yín pàápàá jùlọ àwọn composition yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi fi ohùn níwọ̀nba ẹ bá fi kí àwọn olólùfẹ́ àṣírí Arambara. mo ti dé mo ti dé o wọ́n dé kọ́lọ́kọ́ má lè rọ́pò mo ti dé ọ̀yà máa wọ́n dé kọ́ lọ́nà máa yẹ̀ nà mo ti dé àwọn olólùfẹ́ mi náà sọ pé wọ́n lórí ìtàn yá máa sì ṣe làwọn fẹ́ wọ́n gba abẹ́ tí wọ́n jẹ́ lórí mi wọ́n ṣọpẹ́ wọ́n lé mi ò já wọn kú lẹ́rẹ̀ àyànmọ́ o akọrin mágọ́ta náà òpó mi lérò alùlù màlù ẹ̀ṣọ́ àmọ́. wàhálà ọ̀pọ̀lẹ̀ èmi gan mo ti mo ti ń fẹ́ máa mo ti ń jó lọ ṣẹ́rí ohun wọn tẹ́ ẹ gbọ́ yẹn gangan ibẹ̀ gan ni mo ti fẹ́ mú àwọn àṣírí ọ̀rọ̀ jáde ń bẹ̀ pẹ̀lú àwọn ìbéèrè Arambara tí mo fẹ́ máa mú jáde bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ ká wá máa bá ètò náà lọ ibi tí mo ti fẹ́ béèrè ìbéèrè mi sà gẹ́gẹ́ bí olórin Fuji tí ayé mọ̀ dáadáa
oníkálukú ló ní generation tí ó bá lọ ṣùgbọ́n adúpẹ́ fún Ọlọ́run níbi tí Ọlọ́run káyìn sí ní agboolé fújì. Ìbéèrè ibi tí mo ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ò ní wípé ní gbogbo àwọn àsìkò yìí pàápàá jùlọ lórí social media a rí pé àwọn ìwọlé ìjáde yín pàápàá jùlọ ká lọ bá àwọn eléré ńlá ṣeré ẹ̀yin àti ọ̀gá ńlá fújì Alhaji Wasiu Alabi Pasuma lẹ́jọ́ mẹ́ta yìí ẹ ti jọ wọnú ara yín ẹ ti jọ wà débi pé mo lè ka eré bíi 5, 6, 7 tó jẹ́ pé ẹ ti jọ kọrin lórí stage dáadáa. Kí ni nǹkan tó fa ilé nítorí Oyama system mo mọ̀ bí ọdún bíi 5, 10 sẹ́yìn ó ní bí pákéjì yẹn bó ṣe lọ ẹ bá ṣàlàyé nǹkan tó fà díẹ̀. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀mú pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma ọ̀rọ̀ ẹ̀mọ́ sábúrò so wọn kí wọnú ẹ̀ àwọn méjèèjì yẹn anybody dey wọnú ẹ̀ pé ó ti glue. ẹ má ṣe ẹ̀kẹ́ Ọlọ́run. Fún àwọn olólùfẹ́ yín tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti ń wò pé composition ẹ̀yin àti ọ̀gá ńlá fújì ó fẹ́ẹ̀ dùn dáadáa tá a bá ń sọ̀rọ̀ nípa orin fújì tó dá yàtọ̀. Nǹkan tí mi fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé tá a bá sọ pé àwọn onífújì ẹ ti bá ṣe dáadáa gbogbo ẹ ti bá ṣe. N tí mi wá fẹ́ fàyọ̀ pé Pasuma ọ̀gá ńlá fújì àti King Dr. Saheed Òṣùpá délé tá a fi mọ̀ pé wọ́n fẹ́ kẹ́ǹgbẹ́ dáadáa kéńgé bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ ohun tí ẹjọ́ ń ṣepọ̀ yẹn pẹ̀lú Pasuma àti Saheed Òṣùpá ẹ̀ kí ni nǹkan tó bí fún yín tẹ́pẹ́ yín gan inú yín máa ń dùn tẹ́ bá ń rí. Nǹkan tó ṣẹlẹ̀ pé ẹ̀yà rí pé nínú fújì torí àwọn méjèèjì yẹn gbọ́n wa ni wọ́n ìgbà táwọn méjèèjì tó dàbí pé gbólóhùn aṣọ wà ẹ rí pé mo step aside torí àwọn méjèèjì lẹ̀ gbọ́n mi yẹn ò lè sọ pé mo fẹ́ torí ẹ̀ inú mi dùn èmi nínú ẹ̀ dùn jù pé àwọn méjèèjì settle jà wọn torí gbàtẹ́ settle gan lẹ́lẹ̀ rí mi pé ọ̀yà máa o tó bá róṣùpá ó máa débẹ̀ tó bá rí Pàṣọ máa débẹ̀ ṣé ó ti yé bọ̀ ìgbà tó ń jà mi ìfẹ́ kí ọ̀kan rí mi gbà ok so òun support ẹ̀ sí mi against mi ó ti yé torí pé àwọn méjèèjì náà dá sí mi mo inú mi dẹ̀ dùn pé Ọlọ́run bá mi settle èmi nínú mi dùn jà jù nínú agboolé fújì pé àwọn méjèèjì yẹn wọ́n because àwọn náà là ń wò lẹ́yìn àwọn méjì yẹn tá bá ti mú kéwọn lẹ́yìn àwọn méjì ẹ má sọ̀rọ̀ kan mọ́ ẹ jẹ́ kúrò lórí yẹn. Ẹ ṣe púpọ̀ ẹ̀yin tí wá nílé tẹ̀ ń wò wá àṣírí náà láti fẹ́ máa mú jáde àṣírí tó tún kàn tí mo fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni wípé àjọṣepọ̀ ti wà dáadáa nínú fújì báyìí táwa ní ká wò báyìí pé àjọṣepọ̀ tó wà yẹn ìjẹ́ bẹ́ẹ̀ ló ṣe lè máa lọ ni pé ìjà tó ti parí lé fújì pé kò lè síjà mọ́ àbí kí ni nǹkan tẹ́yìn lérò pé bí agboolé fújì bó ṣe ń lọ yìí ṣé bẹ́ẹ̀ lẹ ṣe lérò bó ṣe lè máa lọ títí. Ẹ ṣe rí pé àwọn àtẹnu wọn máa ń jà kò sí báyìí fẹ́ bára wa ṣe náà tí ò ní máa sí gbólóhùn aṣọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ti yé so kò ń ṣe nínú during of our music nìkan ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ àwọn tó pa hip hop náà àwọn oníjùjú ń ṣẹlẹ̀ láàrin wọn but ṣe mọ̀ nǹkan tó bá lọ fà tó ti máa di pé bí a ká máa kó máa di gbas gbogboos àti dúpẹ́ pé Ọlọ́run ti bá wa yọ ọwọ́ yẹn wọlé so àwọn tó dẹ̀ ń lọ ń sìn náà kọ́lọ́run kó bá wa yanjú ẹ̀. Àmín àṣẹ tèmi báyìí. àwọn pé mo ń sọ lọ́jọ́ náà lọ́hùn pé ó dàbẹ́ iná lẹ́bìrì lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ni. tí mo sọ pé kí Alhaji Wasiu Alabi Pasuma kọ́ dáríjì Alhaji Taye Currency. Kí Alhaji Taye Currency náà kọ́ lọ bẹ ọ̀gá ńlá àwọn nǹkan tí mi ìfẹ́ kó ṣẹlẹ̀ nígbà yẹn tí àwọn èèyàn ti ń gbẹ̀gbẹ̀ wọlé bọ̀dì tí ẹ ṣáà mọ̀. Ṣé rí lápá abitẹ̀ lọ yẹn ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. pé torí báwa irú èmi tí ń sọ̀rọ̀ yìí tí mo jókòó tì ẹgbẹ́ tọmọdé kúrò wọn kì í fàgbàlagbà ṣe nǹkan o ẹgbẹ́ tàgbàlagbà nǹkan tó wà ní ẹ ṣáà mọ̀. ó ní Yorùbá fi sọ pé ìrírí lágbà. nǹkan táwa bá sọ fún yín tẹ bá kàn gbé kò ní mínì ẹ máa padà jókòó tẹ máa rí pé mínì wà ń bẹ òun ní reason èmi ò kàn déédéé sọ̀rọ̀ pé ẹgbẹ́ kan máa tí bá ríyàn tí bá gbójú sẹ́gbẹ̀ẹ́ tí mo mọ̀ pé ẹ jẹ́ kẹ́ni yẹn máa lọ mo ti mọ̀ pé àmọ́ ti rí pé ó ní wàhálà ṣe tọ́lá mi láìkì wàhálà ara àwọn wàhálà tí mi ò fẹ́ ń di fújì torí ìlọsíwájú fújì lè mi fẹ́ dábàá lọ gbọ́ àwọn orin mi ò kọrin tí wọ́n fi ń cannibalize future àwọn youth I don't sing such music I don't do that with my knowledge mi ò kì í ṣe èèyàn tó jẹ́ pé mo kàn máa ṣe nǹkan ṣá mi kàn kọrin ṣá tẹ́ bá lọ gbọ́ àwọn àwò kò ṣe pé bá pé èèyàn fi fọ́nbù ṣe tó dáṣà because nǹkan tí èèyàn bá oúnjẹ tó bá lè fún ara ilé ẹ̀jẹ̀ má fara àtàjẹ ṣe tó dáṣà ìwà tí èèyàn lè wúnú lé mi
mi nígbà kẹwù ń ta òun ṣe ń sọ wípé because closeness Alhaji Wasiu Alabi Pasuma pẹ̀lú Alhaji Taye Currency ó ti pọ̀ ju gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ẹlòmíì tí ò yẹ kó dá sí ó ti gbàbẹ̀ wọlé. Alhaji K1 ẹ ní láti pe àwọn tẹ máa pe pọ̀ ẹ máa pe Papa Alhaji Akande Abbas ẹ máa pè wọ́n pẹ̀lú ọmọ banga ẹ máa settle everything ẹ máa pe Alhaji Wasiu Alabi Pasuma pẹ̀lú Alhaji Taye Currency ẹ máa pè wọ́n ẹ máa settle everything ẹ̀yin lẹ lè parí ẹ̀ kò sẹ́ni tẹ́ lè pe inú wọn tó lè da yín lóhùn ẹ má gbójú sẹ́gbẹ̀ẹ́ o. ibi tẹ́ ẹ lọ yẹn mo fẹ́ yọ àṣírí kan bẹ̀ ẹ ní pé nígbà tí bàbá wa general Ìlákọ̀lẹ́ntì tó ti di wípé ìpàdé tó pè fẹ́ kó dàbí àrífín ni báwo bàbá yẹn ṣe máa pè wọ́n tí everybody ní tọ̀nà ní ìsìn ẹ wá fi lébẹ̀ wípé tí K1 Alhaji Wasiu Ayinde Marshal Mayegun wọ́n tẹ̀ sí pé wọ́n náà pé káwọn bá gbọ́ gbìyànjú pé wọ́n kọ́ máa lọ. ẹ̀yin ti wá nílé níbikíbi tẹ́tí láǹfààní ẹ̀ tí ń wò wá ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ yìí ó ń ṣe bí eré ó ń jọ bí eré ṣé rí ohun àṣírí tí èmi máa ń mú wá ẹ rí wípé mo máa ń mú àwọn tí wọ́n jẹ́ pé wọ́n lè sọ pa àṣírí yẹn dáadáa òun ni gbogbo àná láti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì mo kọ́kọ́ mú yẹn wá ni ká tó bọ́ sí abala ilé tó tún kàn nínú tàṣírí ẹ bá mi comment kẹjẹ bá mi share ẹ gbọ́ tí Alhaji King Wasiu Ayinde Marshal tí wọ́n bá pè ìpàdé ní agboolé Fuji ẹ gbọ́ ṣé gbogbo ẹ̀ máa wá ṣé gbogbo gbọ́n mi sí omi ò tó lọ́tún lọ́sì ṣó lè wálẹ̀ ẹ bá mi comment kẹjẹ bá mi share ibi tó tún kù tá a wá fẹ́ lọ òní wípé ẹni pé tí bàbá wa K1 yìí tó bá pe Obesere Alhaji Akande Abbas Obesere ọmọ Rápálá mo mọ̀ pé Alhaji Kudus sọ máa lọ tó jẹ́ pé Akande Currency tó wá pe Paso náà ọ̀gá ńlá Fuji wọ́n pe Alhaji Jelili Banga Jelili Banga kọ́ pé wọ́n pé ọ̀rọ̀ yìí ó ṣeéṣe ọmọ pápá ni ẹ o ó yá ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ajẹ́ ìwọ́núra wọn ajẹ́ àádẹ́sẹ̀ tù ẹ̀ ẹ̀yin olólùfẹ́ Fuji ẹ̀yin olólùfẹ́ Fuji létílé toko tẹ̀tí láǹfààní àti ń gbádùn àwọn orin lóríṣiríṣi táwọn oní Fuji tó ń mú wa ẹ jẹ́ ká wá àtúnṣe sórí ọ̀rọ̀ yìí ìdí rèé tèmi Àràǹbarà tí mo fi gbé Oyamo Azeez tí mo gbé wọn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé oníkálukú òun ló ní ibi tó bìlọ́ǹgì sí ṣùgbọ́n ibẹ̀ kọ́ làwa yà sí àwa fẹ́ kí gbogbo ẹ̀ kó ṣètù ni àfẹ́ wàhálà lágbolé Fuji ẹ ṣe púpọ̀ sà níbi tí ẹ bá wa lọ yẹ ṣé wàá rí ibi títí Alhaji Taye Currency àti ti Pasuma ẹ jọ ṣe kàn lè bá mi sọ àwọn kankan rírí díẹ̀ tẹ kàn lè sọ pé àwọn kan ti ń gba ẹ̀gbẹ́ wọlé láti lè máa fi wọlé sí ọ̀hún ní Fuji láàrin ìjà tó ṣe láàrin Pasuma àti Taye Currency nítorí lọ́dọ̀ ti tèmi o èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń sọ ma ní Fuji Ìbàdàn ṣó yàtọ̀ sí Fuji Èkó ni nítorí láti ìgbà tí ìjà Pasuma àti Taye Currency torí èmi ò kì í sọ wípé Pasuma ó ń bá Taye Currency jà máa ní Taye Currency ó ń bá Paso jà ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí a rí i pé àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń bàdàn yàtọ̀ sí ti tèkó ṣé agboolé Fuji ṣó ti pín sí oríṣiríṣi state ni àbí yàrá kan ló ṣì wà ńbẹ̀. Fuji kan ló ṣì wà Fuji ò pín sí méjì. ṣùgbọ́n ilé ìtọ́ wa ń dánwò ń bàdàn yìí tí ó jẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó fi di pé ẹnìkan tó bá lóun gbọ́ eléré kan wọ́n á lọ nà pa wọ́n á ka mọ́ náà wọ́n á bá wí téléré kan bá jàjà sọ pé òun fẹ́ tẹ̀lé nìkan wọ́n á máa dèbú ẹ̀ lọ́nà tí ó jẹ́ sí lẹ́kọ̀ọ́. ṣe mọ̀ pé èèyàn ayé náà Lagos ṣe mọ̀ pé dé ọ̀hún náà mo fi sọ́ọ́sì èèyàn ayé náà Lagos wọn lè ṣe bẹ́ẹ̀ bí ó ti yé torí pé àwa táwa lẹ́kọ̀ọ́ ojú wa là ju yẹlọ majority yàtọ̀ síra o máa showcase talent ẹ orin ló máa kọ ẹnìkan bá bu ẹ àwọn máa kò sí ètò kan wà o lè búyàn everybody máa bá tiẹ̀ a lè pàdé ẹ tó tún bú gan ẹ tó máa pàdé ra ẹ tó máa kíra yín ṣó ti yé understanding Èkó ló wà so àwa tá à ń gbé lẹ́kọ̀ọ́ torí ẹ̀ máa sọ pé wèrè ló ń gbé Èkó ó ti yé àṣẹ ló ń gbé ẹ̀ṣá mọ̀ ẹ̀yìn lóhùn gbogbo ẹ̀yìn kò ń ṣẹ́yìn kan bẹ́ẹ̀ ni ẹni tó bá kọrin tó bá mọ street méjì lẹ́kọ̀ọ́ yẹn mọ̀ bá àwọn àtìkù náà la máa ń gbé àwọn ti other state olórí tó bá bá látọ̀ táwọn àtìkù bá ti mú sọ́wọ́ pé ó da ẹni yìí ẹ bá wa gbà wọ́n máa gbà náà ni
ṣó ti yé àgbọ́yé. so àwa là ń so nǹkan tó ń ṣe lọ́rùn yẹn wọ́n lè ṣe lápá bí so táwa bá lọ sọ́run ẹ̀ lè rí olórin tó máa wá láti Ìbàdàn sìn àbí láti Ìlọrin láti Abẹ́òkúta kó wá kọrin lẹ́kọ̀ọ́ sí ká gbọ́ pé torí pé ó ti bú wa káwá sọ pé kọ́nà lẹ́kọ̀ọ́ it's not possible but tó lè ṣẹlẹ̀ táwa bá lọ sọ́run pé òkè Èkó ló ti wá ó dàbò ti bú kinní kan wọ́n lè dá gboru ṣáwa mọ àmọ̀ náà ń bẹ̀ náà. ẹ jẹ́ ká gbà wípé security wà lẹ́kọ̀ọ́ security wà lẹ́kọ̀ọ́ iṣẹ́ tèkó ó lè yàtọ̀ sí ibikíbi ó yàtọ̀ sí ibikíbi yẹn ni a fi máa sọ pé ìṣèlú onídàálù ẹ̀yin tí èmi tẹ́ ń wò mí nílé ẹ ti rí àwọn tí wọ́n wà lórí ètò Oyama 6 níbi tí wọ́n ti ń yànnàná àwọn àṣírí tàgbólé fújì nílé tó ń fa kúbẹ̀kúbẹ̀ lọ́tún lọ́sì òun náà ni ṣé wàá rí ibi tí a bá ọ̀rọ̀ dé yìí ibi tí mo tún fẹ́ fàyọ ń bẹ̀ nítorí mo sọ̀rọ̀ kan mo ní agboolé fújì sí yàrá kan ní ẹ̀jẹ̀ dá mi lóhùn ẹni yàrá kan ni ṣùgbọ́n tá a bá wá ní ká wò ó fújì Ìbàdàn àti fújì Èkó náà la lè sọ wípé wọ́n jáde dáadáa jù tá a bá tún máa mú àmújẹ̀bù àjẹmọ́ Ẹ̀gbá àti kójẹ̀bù àtẹ̀gbá ọ̀pàpọ̀ mọ́ Ògùn state Lagos state Ògùn state Ìbàdàn state àwọn tí Ọ̀yọ́ state Ọ̀yọ́ state ẹ má bínú Ọ̀yọ́ state Ògùn state àti Lagos state láwọn tó jẹ́ pé yàrá fújì tó dàbẹ̀ pé ó gbà yín dáadáa ń bẹ̀ tí jẹ́ pé àwọn ìràwọ̀ jáde ń bẹ̀ dáadáa ṣùgbọ́n àṣírí ibi tí èmi fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé kí n Dr. Saheed Òṣùpá ọmọ Ìbàdàn ni wọ́n Alhaji Àkàndé Abbas Obesere ọmọ Rápálá Sidophobia ọmọ Ìbàdàn ni wọ́n Alhaji Mèrèǹgè ọmọ Ìbàdàn ni wọ́n Alhaji Àkàndé Tai Currency ọmọ Ìbàdàn ni wọ́n Ọlọ́run kádàrá pé wọ́n láǹfààní àti gbére fújì Ìbàdàn Èkó ṣùgbọ́n nǹkan tí ó wá jẹ́ àṣírí ń bẹ táwọn olólùfẹ́ fẹ́ jẹ́ kí ẹ sọ̀rọ̀ lé lórí ni wípé ibo lálẹ́ ka irú àwọn nǹkan tí lágbélé fújì nìsín kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìbàdàn sẹ́kọ̀ tẹ́ni rí àwọn tí mo dárúkọ yìí bẹ́ẹ̀ kò jẹ́ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́bà ti rí àwọn onífújì kan bẹ̀ ẹ gbà pé kì í ṣeré Èkó ibi tí èmi wá fẹ́ fàyọ ni pé ìgbéga àti àjọṣepọ̀ wo lẹ lérò wípé eléré fújì Ìbàdàn àti ti tèkó wọ́n jọ lájọṣepọ̀ pàápàá jùlọ ìjà tó ń wáyé yìí kí lẹ́yìn wá lérò pé ṣàjọṣepọ̀ tó jọ ń ṣe àtèkó àti Ìbàdàn ṣó dénú lágbolé fújì pẹ̀lú títorogún òwò tọ́jọ́ ń ṣe. Kò papọ̀ mọ́ra pé bí àwọn tó wà ń bàdàn pé àjọṣepọ̀ pọ̀ ìwà tó ní kálukú fẹ́ wù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti yé èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí Ìwó ni mí Ọ̀ṣun state lè tí ìyá mi jẹ́ ọmọ Ìjẹ̀bú àwọn èèyàn tí wọ́n ti bí Alhaji Pasuma wọn ọmọ Kwara lọ pé ni wọ́n ìwà tó ń wù ìwà Èkó ni àwa tó ń bí sẹ́kọ̀ ìwà tí Alhaji Saheed Òṣùpá tó ń wù ìwà Èkó ló ń wù even Papa tọ̀ síbẹ̀ ìwà Èkó ló ń wù wọ́n kàn lè jọ ọmọ Ìbàdàn wọ́n kàn jẹ́ ipò olórin tó bá ń kọrin Ìbàdàn tí wọ́n bá ti lè mú wá sẹ́kọ̀ ẹ lè sọ pé sí Papa ẹ lè sọ pé olórin Ìbàdàn ni wọ́n kàn lè jọ ọmọ Ìbàdàn King Saheed Òṣùpá ọmọ Ìbàdàn ni wọ́n kì í ṣe olórin Ìbàdàn àwọn tá a lè sọ pé olórin Ìbàdàn bí àwọn bàbá wa Mèrèǹgè àwọn Tai Currency Alhaji Tai Currency àwọn tó jẹ́ olórin Ìbàdàn ní bọ́ Alhaji Wasiu Pasuma àti máwọn ẹ̀wá sí Èkó so àwa tèkó dẹ̀ ti endorse pé ókè àwúwà o àpèsìn o ara wa lẹ́kọ̀ọ́ ni so ìkan náà ni gbogbo wa kò sí no rift kò sí ọ̀tẹ̀ kò sógun mọ́ kò sọ ọ̀tẹ̀ mọ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn aláyé Oyama 6 àwọn ló sọ bẹ́ẹ̀ ẹ ṣé púpọ̀ èyí tí ẹ ti ń jàǹfààní ètò náà látàtàárọ̀ ẹ ṣé mo dúpẹ́ tẹ̀jẹ̀ ń bá mi share tẹ̀jẹ̀ tí ń bá mi comment ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu ambassador Oyama 6 níbi tí ó jẹ́ wípé àwọn kan wọ́n fọwọ́ sọ̀yà wọ́n fi gbogbo owó sọ̀yà wípé àwọn proud of Fuji music ṣe ti rí bẹ́ẹ̀ pé iṣẹ́ téèyàn máa ń ṣe ó ní láti nígbàgbọ́ nínú ẹ̀ láti lè débi tó ń lọ ibi táwọn ajá sí ní sí pé gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń gbádùn yín níbikíbi orin Fuji kí ni nǹkan tí 2025 ọdún tuntun tá a wà náà yìí tó tẹ̀ jẹ́ pé àti wọnú ẹ̀ náà
kí ni nǹkan tí kàn máa expect lọ́wọ́ yìí. kí wọ́n lọ sórí Audiomack kọ́ lọ search fún Oyama Azeez stream Oyama Azeez ojú ọpẹ́ wọn kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ Doyin pẹ̀lú àwọn ọ̀dà album tó wà ń bẹ̀ Doyin of music tí mo ti kọrin pé Oyama mo lẹ́nu ọpẹ́ mi kò nìkan o mo lẹ́nu ọpẹ́ mi kò nìkan o wo mi jọ ọpẹ́ mi lèmi jọ ayọ̀mọ́ ìjọ ọpẹ́ mi lèmi jọ ìgbà tí rántí bí mo ṣe ń bá a bọ̀ mo wá rí pọ́ ló ń ṣe wọn dà láyé mi o bàbá lókè dùn wọn dà ní iṣẹ́ mi o torí àwọn tájọ ìjẹ́sáwà òní nírè àti àwọn tó ju mi lọ́wọ́ ayọ̀mọ́ tó ń fọlá àánú tí mo rí gbà ìtọrọ wo tó bá ti fẹ́ mi dọ́kàn ṣe fún òun bàbá tó bá ti fẹ́ mi dọ́kàn ṣe fún òun táwọn tí ó fẹ́ mi dọ́kàn kò kàn mí tó bá ti fẹ́ mi dọ́kàn ṣe inú Doyin nìyẹn ṣàbọ̀. ẹbí kan ti jẹ́ lọ bó ṣẹ́rí tí ẹ bá wọnú Audiomack yẹn tẹ́ bá lọ stream Doyin yẹn ẹ máa kàn mọ̀ nǹkan tó ń pè ní rí Fuji music orin pọ̀ orin wà lágbolé Fuji orin ń bẹ oríṣiríṣi orin ló wà ṣùgbọ́n tẹ́ bá gbọ́ àwọn àwo eléyìí tó jáde látọwọ́ Ambassador Oyama Azeez arábẹ́sà àkọ́kọ́ ẹ máa mọ̀ nǹkan tó ń pè ní Fuji music èyí tí wá ẹ lọ bá wa stream ẹ lọ bá wa gbọ́ ká tó wá máa lọ ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè nílé tó bí títí ẹ ṣáà ti rí nílé ẹ̀yin tiwa níbikíbi Panla ní Tarambara kitchen ká tó wá lọ bẹ̀ ó ní ìbéèrè tí mo fẹ́ yọ ń bẹ̀ àṣírí ìbéèrè dry Panla kíkà oúnjẹ tiwa ni. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹ bá wa kí nǹkan tẹ́ lè sọ tó bá sọ pé Arambara kí la fi wí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ta lè fi wí pé Arambara. ṣe rí Arambara ó jẹ́ nǹkan ọ̀tun tó jẹ́ pé gẹ́gẹ́ bí mi ṣe ń jọyàn máa ń sìn ẹlòmíì ò mọ̀ tún mọ nǹkan tuntun ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ tún ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dì yẹn mọ́lẹ̀ Oyama sábẹ́ ọ̀ṣàrà tuntun ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣe é tó bá sọ pé èèyàn Arambara alára ọ̀tun ni gbogbo ètò tó ń wá ní ọ̀dọ̀ wọn kò ń ṣe ètò ṣá wọn kàn lè kọ́kọ́ gbé ọkàn wá ń sìn kó máa sọ nǹkan tó jẹ́ pé kò ní ṣàǹfààní fẹ́yìn ara ilé it's not possible. stream Doyin yẹn ẹ máa kàn mọ̀ nǹkan tó ń pè ní rí Fuji music orin pọ̀ orin wà lágbolé Fuji orin ń bẹ oríṣiríṣi orin ló wà ṣùgbọ́n tẹ́ bá gbọ́ àwọn àwo eléyìí tó jáde látọwọ́ Ambassador Oyama Azeez arábẹ́sà àkọ́kọ́ ẹ máa mọ̀ nǹkan tó ń pè ní Fuji music èyí tí wá ẹ lọ bá wa stream ẹ lọ bá wa gbọ́ ká tó wá máa lọ ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè nílé tó bí títí ẹ ṣáà ti rí nílé ẹ̀yin tiwa níbikíbi Panla ní Tarambara kitchen ká tó wá lọ bẹ̀ ó ní ìbéèrè tí mo fẹ́ yọ ń bẹ̀ àṣírí ìbéèrè dry Panla kíkà oúnjẹ tiwa ni. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹ bá wa kí nǹkan tẹ́ lè sọ tó bá sọ pé Arambara kí la fi wí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ta lè fi wí pé Arambara. ṣe rí Arambara ó jẹ́ nǹkan ọ̀tun tó jẹ́ pé gẹ́gẹ́ bí mi ṣe ń jọyàn máa ń sìn ẹlòmíì ò mọ̀ tún mọ nǹkan tuntun ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ tún ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dì yẹn mọ́lẹ̀ Oyama sábẹ́ ọ̀ṣàrà tuntun ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣe tó bá sọ pé èèyàn Arambara alára ọ̀tun ni gbogbo ètò tó ń wá ní ọ̀dọ̀ wọn kò ń ṣe ètò ṣá wọn kàn lè kọ́kọ́ gbé ọkàn wá ń sìn kó máa sọ nǹkan tó jẹ́ pé kò ní ṣàǹfààní fẹ́yìn ara ilé it's not possible. ẹ wo orú nǹkan tó ń ṣe é sìn èmi ti ń gbọ́ mo ti ń jẹ kínní mo ti máa ń pàdé ní location tí n bá lọ sí party mo ti wọ́n máa gbé fún mi máa wò bá gbà àwọn ògbà Arambara náà ló tún ṣe dry Panla kíkà yìí ó ga ọ́ wọ́n gbà tí mo dé ọ̀dọ̀ wọn sìn èmi náà tó wá bá ń bẹ̀ pé àwa ti ń jẹ́ pàtí ìgbà tó débì ọgbọ́n ò lè dá sí tí ẹ fi ṣe tó fi rí báyìí èmi gan máa bèrè question lọ́wọ́ yìí ọgbọ́n ò lè dá sí. àsìkò tó àṣírí Arambara ó kọ lóra wọn ni ọgbọ́n tá a dá sí náà ni wípé a fẹ́ kó jẹ́ pé kó má kàn jẹ́ wípé a kàn máa orin nìkan là ń tà àbí òṣèré nìkan la gbájúmọ́ kí tí mo tó lè ṣàǹfààní fara ní àwọn nǹkan tí yàn jẹ́ lè máa jẹ tó ṣàǹfààní fara ló wà ń bẹ
torí mo ti mi ní parọ́ fún yín nígbà tí first time tí mo kọ́ jẹ́ kínní ní pàtí kan tí wọ́n yí sí mo lọ mo mú nọ́mbà yín ní ara ẹ̀ mo wá pè torí àtìgbà yẹn mo ti máa ń ọ̀dà fún bọ̀ èmi kàn rí pọ́npọ́n máa ń gbé wá ní ṣé tó understand. tó bá rí kan deliver. wọ́n á kàn deliver fún mi máa kàn wọ́n pé ó ga àwọn kankan bẹ́ẹ̀ yẹn but ẹ ṣe gan tó yẹ pé tábà ti pè yín tábà ti ọ̀dà yẹn máa ń sáré gbé wá lẹ́sẹ̀kẹsẹ̀ because ó wà ń bẹ́ ọ ẹ ṣáà ti rí pé kò sí òun náà ló tún wà ní iná tún gbé sí ẹ ti rí fọ́tò wọn lára ẹ ṣe gan iléeṣẹ́ yín ò ní jóná. àmì o ẹ ṣe púpọ̀ ẹ̀yin ti wá nílé tẹ́tí wò wá ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ẹ ti rí ibi tí ambassador Yama tí wọ́n gbé wa lọ nípa ìtumọ̀ àti àfiwé Arambara ẹ ṣe púpọ̀ ẹ̀yin ti wá nílé ibi tẹ́ fi wá wé sí yẹ inú mi dùn gidi gan nítorí nǹkan pè ní Arambara náà ní nǹkan ọ̀tun inú mi wá dùn pé ibi tẹ́yìn náà tú sí ibi tí a fi lélẹ̀ gangan lẹ̀ tún lọ yẹn la fi máa sọ pé onílàákàyè òun ló ń ṣeré òun ló ṣeré ẹ̀yàn tí onílàákàyè kankan ẹ̀ lè bá ń bí òun ṣeré. tó bá tẹ bá ń bẹ ẹ máa rí lára ẹ. bẹ́ẹ̀ni òní dá múṣémúṣé. èèyàn tó rí ìdí nǹkan fújì. wàláì sórin mi o bẹ́ẹ̀ni o lè kọrin mi. wàláì wọn tó bá ti bomi sápò tó bá wà kọ fújì táwa ń kọ yìí. má wọlé fújì o. àwọn ọmọ àwa máa fi ṣe apá. wàláì ẹ ṣe púpọ̀ ẹ̀yin tí wà nílé ó yẹ bá wa kọ́ mọ̀kẹ́lẹ́ bá wa ṣe ètò náà nìyẹn àṣírí Arambara ẹ ṣe púpọ̀. ọyàn máa bẹ̀ dá bá máa ń rò ó yẹ kó fi ìfọ́ ọlọ́run o làjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú ènìyàn o tán dúró tiẹ̀ Arambara tẹlifíṣàn lọ́wọ́ Alájí Hùséènì tí ń jẹ́ra fi hù ẹlẹ́lẹ́ gbogbo mọ̀wé nation èèyàn thought mate Alájí ultimate property o. mo dúpẹ́ lọ́wọ́ Mrs. Fọlákẹ́ abẹ́ni fọ́rọ̀ dídì o gbogbo mọ̀wé èèyàn tá Alájí Ráfíù ẹlẹ́lẹ́ nation gbogbo mọ̀wé bàbá tèmi ọ̀yá mẹ́sìsì gbogbo mọ̀wé 100. ẹ ṣé mo dúpẹ́ lórí Arambara tẹlifíṣàn wọ́n tọ́jú mi o. Alájí ultimate property wọ́n tọ́jú mi o. ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé wọn o. ẹ ṣé mo dúpẹ́.